ọ̀rọ̀ náà sọ fún wa nínú Al-Qur'an ọlọ́ni la tufsidu fil ardi ba'da islahiha. wala tufsidu fil ardi ba'da islahiha. La ilaha illallah. wad'uhu khawfan wa tama'an. inna rahmata rabbihi qaribun minal muhsinin. ọlọ́ni wala tufsidu fil ardi. tá a bá ti rán àwọn ànábì ọlọ́run ọba wá tá a bá ti rán àwọn ànábì wá láti wá jíṣẹ́ tí wọ́n fọlẹ̀ mọ́ ẹ̀yin atúmọ̀sẹ̀ bàjẹ́ sórí ilẹ̀ mọ́ ilẹ̀ tí wọ́n ti fọ̀ mọ́ ẹ mọ̀ tún sọ́ dìlú ẹ̀ṣẹ̀ mọ́ ẹ mọ̀ tún sẹ́ dìlú ọ̀ràn mọ́ ẹ mọ̀ tún sọ́ dilẹ̀ tọ́lọ̀ wọn máa bínú sí. wala tufsidu fil ardi ba'da islahiha. ودعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين. Ọlọ́run ní èmi Ọlọ́run ọba ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run àjẹǹjẹtán Ọlọ́run ó súnmọ́ àwọn tí a bá jẹ́ ní ire tí wọ́n ń ṣe rere. Allah. tó bá wá rí bẹ́ẹ̀ ọmọ ìyá mi tá a bá ń bẹ láyé ẹjẹ́ á ṣe rere ẹjẹ́ á fẹ̀sìn ṣe rere kò sí ẹ̀sìn tó bring hatred kò sí ẹ̀sìn tó wáyé táwa sọ wípé hatred ẹ máa kórìíra ara yín ẹ máa bára yín jà ńlọ bá wá kò sẹ́sìn tó wáyé bẹ́ẹ̀ o kò sẹ́sìn tá a rán wá sáyé pé ẹ lọ́ọ́ dá ọ̀tẹ̀ sílẹ̀ gbogbo ẹ̀sìn pátá ẹ̀sìn lè má pa wá pọ̀ láyé ìjẹ́nìyàn ó pa wá pọ̀ o. Allah. kò sẹ́sìn tá a rán wá sáyé pé kó wá dá wàhálà sílẹ̀ ọmọ ádámà ló dáyé àmọ́ n tó burú ń bẹ ọmọ ádámà ló dáyé ní ọ̀sẹ̀sìn di wàhálà o. ẹ̀mọ̀ kìíní kan dájú bí wọn bá ṣe bí oníkálukú ní ó ṣe wà ẹ̀sìn bó ṣe dáa tó yẹn tó kún fún ẹ̀kọ́ tó kún fún òfin kò ní kéèyàn má jẹ èèyàn bò àìmọye ẹni tí ń sin lọ́hún tó jẹ́ pò ń gangan àbúrò sètáànì nìkan sin lọ́hún ni. Allah. ẹni tí ń bayé jẹ́ ẹni tí ń da ayé rú tó wà lọ sí àjì tó lò ń lọ sọ̀kò àsètáànì ẹ sọ fún pọ́gà rẹ̀ lọ́lọ́ sọ̀kòlù ìkankan náà jọ ni wọn. Allah. tó bá wá rí bẹ́ẹ̀ nínú ètò ayé bí a ṣe bí òun kálukú ni ó máa wà ẹ̀sìn èèyàn díẹ̀ lẹ̀sìn gbàṣẹ́ bú lọ́wọ́ ẹ̀ òyìnbó ń pe kíní kan ní personal idiosyncrasy ìwà àdámọ́ wà tí a dá mú kálukú ẹni tó bá jẹ́ dayéru làwọn fámìlì ẹ̀ àwọn ẹbí àwọn òbí ẹ̀ wọn kì í sìn bí ntọ́jà tó bá gbẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ mùsùlùmí ni tó jẹ́ àfà kírísítẹ̀n ni tó jẹ́ pásítọ̀ oníṣẹ̀ṣe ni tó jẹ́ aláwo ìwà yẹn ò lè tán nínú wa ẹ̀ yóò máa ṣe bí yóò sì máa wá support yóò máa wá àyà kùránì yóò máa wá ọ̀rọ̀ bíbélì tí ó fi support ibi tí ń ṣe yẹn irú wọn nínú mùsùlùmí ló máa ń lo àyà ojú ogun nígbà tí ò sí yà Allah. yóò ní ṣe bí kùránì ló kọ wàràs onírísìn tọ́lọ̀ fi sọ àyà tó lè kalẹ̀ nígbà tó gun bẹ̀ irú wọn ní máa ń ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìran rẹ̀ ó lè ní kò ní pátí o tó bá ti wà nínú ẹ̀jẹ̀ díẹ̀ nínú wọn lọ́lọ́run máa ń gbàlà kò sí owó mọ́sálásí kíkó jẹ ni owó ṣọ́ọ̀ṣì kíkó ná Allah. owó traditionalist ànádànù tó bá jẹ́ olófòfò ni òfófó ni ọmọ ṣe láàrin ibìkan sí ibìkan tó bá jẹ́ páwọn ọ̀ràn ẹ̀ àwọn tí wọ́n fọ̀rọ̀ bayé jẹ́ tí wọ́n sọ̀rọ̀ bí ẹni páwọn ní ẹ̀dá yàtọ̀run ìwà wọn wà lára ẹ̀ tó bá gbẹ̀sìn tán wà khubuthul ma'i min khubuthi turabi. وأبص المري من أبص لمناكي وأبص المري من أبص لمناكي àfààní ẹgbọ́ o. وأبص الماء من أبص tẹ́ bá rí omi tí bá ń sàn jáde tó bá rà fà tí ń ṣépè fún ẹ lọ́wọ́ àwọn tó bí ọba ńlẹ̀ ni tó bá rà fà tí ń da lérú lọ́wọ́ àwọn tó bí ọba ńlẹ̀ ni tó bá rí pásítọ̀ tí ń dàdúgbò rú lọ́wọ́ àwọn tó bí ọba ńlẹ̀ ni ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ á máa tọ̀ràn. máa من أبص تراب. tá a bá rí omi tó bá bàjẹ́ ẹ má ṣe blame omi o omi tí ń sàn jáde láti inú ilẹ̀
tó bá black ẹ lọ wò dáadáa inú lẹ̀lẹ̀dú lomi yẹn ti ń sàn jáde ni. Allah. omi ti ń sàn jáde láti inú lẹ̀ tó bá pọ́n tó lọ ní kọ́lọ̀ ẹ lọ wò dáadáa ilẹ̀ amọ̀ ló ti ń sàn jáde ni. omi tó dàbí gold omi tó pọ́n tó dàbí omi ẹrọ̀fọ̀ tí wọ́n ń tú jáde ẹ lọ trace ẹ ilẹ̀ góòlù tí ń wa góòlù ń bẹ̀ lómi yẹn ti jáde ni. Allah. wà khubuthul ma'i min khubuthi turabi wa ubusul mari min ubusil manaki wa ubusul mari min ubusil manaki. ìyẹn ni òjì àjọ wa lójú gbogbo ẹ̀yin tẹ́ ń já ilẹ̀ Yorùbá rú nítorí ẹ̀sìn wọ́n ní tẹ́ bára àdúgbò kan tí bá ń dàgbà ẹ fura dáadáa ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dé. Allah. ǹjọ́ ọmọ àlè bá dé á da gbogbo ẹ̀rú látòkè délẹ̀ anabi wa Muhammad sallallahu alaihi wasallam. tọ́rọ̀ bá dọ̀rọ̀ ìyàwó fífẹ́ anabi ní iyyakum wa qadra'u dhiman ẹ ṣọ́ra níbi ẹ̀fọ́ orí àkìtàn àwọn sàhábà wa bi anabi léèrè kí ni ń jẹ́ ẹ̀fọ́ orí àkìtàn anabi ní almar'atul asina fi manbitu su. sallallahu alaihi wasallam. ìtì ń jẹ́ ẹ̀fọ́ orí àkìtàn tí mo ní kẹ́ ẹ ṣọ́ra kẹ́ ẹ má jà ẹ ṣọ́ra fẹ́ ẹ̀fọ́ orí àkìtàn ẹ má ṣe jẹ òun lóbìnrin arẹwà ó dùn rí lójú ó dùn gbọ́ lẹ́nu àmọ́ ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ burúkú ni ìpìlẹ̀ yẹn àrò bó ṣe lè wù kó pẹ́ tó bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹlẹ́sìn tó bá jẹ́ pé ìran burúkú ni wọ́n ti bí tó bá dàgbà láyé á lo ẹ̀sìn yẹn àti instrumenti láti fi báyé jẹ́ ni. Allah. ẹni tó bá jẹ́ pé ìran rẹ̀ wọ́n táyé ṣe ni tó bá gbẹ̀sìn tán á lo ẹ̀sìn yẹn àti instrumenti láti fi táyé ṣe ni. ìran anabi wa Muhammad sallallahu alaihi tẹ́ ẹ bá tẹ́ ẹsẹ̀ wasallam. látòkè délẹ̀ kò sóníjà gidijagan nù ran anabi kò sóń fìtínà nù ran anabi ìran anabi wà nínú ìran tí jókòó kalẹ̀ tí wọn kì í jagun eléyìí tá anabi jà lógun wọn gbógun wá bá ni ó dìde in self defence ni ló fi ń jásí pé ẹ̀jẹ̀ a máa tọ̀ràn wa khubuthul ma'i من أبس تراب وأبس المري من أبس المناب. ẹ̀yin mùsùlùmí ayé pàápàá jùlọ àwa tá a já fà wàhálà tán fà lórí ọ̀rọ̀ ẹ̀sìn láti bí ọdún méjì sẹ́yìn mo fi Ọlọ́run ọba búra kò pé Islam Allah. ó lè pé àwọn ẹlẹ́sìn yòókù torí àwọn mùsùlùmí ni wọ́n ń ya kúrò lọ síbòmí kò pé Islam bí ṣe wùlé ọmọ àwọn kan bẹnu àwọn ẹlẹ́sìn àwọn ń practice ẹ̀sìn wọn in form of communism ètò ìṣèjọba kan ni wọ́n ń pè ní communism ètò ìjọba tó jẹ́ pé gbogbo wa lájọ máa ṣàánú ara wa gbogbo wa lájọ máa gbéra wa dìde àmọ́ wọ́nà development fúnlé ẹ̀sìn àmọ́ wọ́nà development fara wa náà àní rójúráyè wàhálà ọ̀kan wá bó ni wọ́n ṣe soríire bó ni wọ́n ṣe soríire bá a ṣe ń bí Ọlọ́run fáwọn eléyìí bẹ́ẹ̀ láàmú wọ́nà connection fáwọn eléyìí àwọn ẹ̀sìn kan bẹ́ẹ̀ láyé ẹ̀sìn yẹn wá spread ó lójú ìlú kan nílẹ̀ Yorùbá tí wọn ò tí ì fẹ́ ra gbogbo ilẹ̀ tó yí ìlú kọ̀ọ̀kan pọ̀ tán ọ̀kan nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn kan bẹ àwọn ń lo sympathy wọ́n ń lo àánú pé wọ́n rẹwà jẹ́ ni abẹ́ẹ̀ rí nǹkan ni pàápàá jùlọ ńgbà tí wọ́n rí pé apá kan agbára àwọn làwọn apá kan náà àwọn ẹlẹ́sìn méjèèjì ń lò wọ́n jáde boldly láti sọ pé àwa la lágbára ẹ̀ ìyẹn ń túmọ̀ sí pé ń sọ pé kò ságbára nú ẹ̀sìn tọ̀hún kò wá sẹ́sìn tí ò lágbára o Ọlọ́run gọ sára àwọn ẹ̀sìn kan Sìtánì náà gọ sábẹ́ àwọn kan kò wá sẹ́ni Ọlọ́run ò lè gọ sẹ́yìn ẹ̀ kò dẹ̀ sẹ́ni Sìtánì ò lè gọ sẹ́yìn ẹ̀ Allah. àwọn ẹ̀sìn kan ló tiwọn bẹ́ẹ̀ ẹ̀ wàrà wa mùsùlùmí authority ń tiwa ń tọ́ fọ́ nǹkan lójú nù authoritarianism à ń pàṣẹ lórí ọ̀rọ̀ ìlú lórí ọ̀rọ̀ ẹ̀sìn bí ẹni páwa nìkan lọ́lọ́run torí wá dáyé gbogbo ń tó bá ti jẹ mọ́rọ̀ ẹ̀sìn rárá haram iná ní ọwọ́ adájọ́ hàn ní láì tí ẹ̀rọ nú pọ́lọ̀ ní ó padà fìyàn síná bọ́ọ̀ bá ya fọ́tò iná ní àwa ṣe àfi wá sọ ìsìláàmù dọ̀lẹ́ ló fà tó fi jẹ́ yí pé ó lójú wàhálà tí mùsùlùmí ó fà lásìkò yìí tá a lè win torí wọ́n ti pín akélékélé
àwọn kan nígbàgbọ́ ń bi káwọn fi tẹ̀sùbá ṣàdúà bí wọ́n ṣe bá tiẹ̀ bí wọn nu àwọn kan dé wọ́n sọ wípé ẹni tí bá ń fa tẹ̀sùbá yọ wọná torí pa nàbí ó fa tẹ̀sùbá àwọn kan ò dẹ̀ lè ṣẹ̀sìn láì rí pé ká máa bẹ Ọlọ́run ọ̀nà gbàbẹ́ lọ́hùn bá nàbí ṣe bẹ̀ táyìn ní kábẹ̀ ni ọba kéwù nìkan ló yí sí fún. àwọn kan dé wọ́n lẹ́ni tí bá ń ṣàìsàn àdúà tí ń ṣe tàájúdù iná ní ọwọ́ torí pa nàbí ò ṣèyún. àwọn kan dé wọ́n lẹ́ni tí bá ń ṣàṣàlátù iná ní ọwọ́ ń kó ìyàwó oníyàwó jọ olè onísìnà díẹ̀díẹ̀ ní nǹkan yìí ń yà kúrò lára Islam. àwọn èèyàn ń wíìkì sára population Islam ń kéré authoritarianism à ń pàṣẹ bí ẹni páwa lọ́lọ́run tó dá yàtọ̀. Allah. ẹnu mùsùlùmí ọ̀wá kò mọ̀ limithili hadha yadhubu al-qalbu min kamadin kana fil qalbi imanun wa islamu. nítorí ìdí eléyìí limithili hadha yadhubu ẹni tí bẹ̀rù Ọlọ́run bá ń bẹ lọ́kàn rẹ̀ kí ló dé tẹ̀ gbàgbọ́ pé fil qalbi imanu wa islamu kana fil qalbi imanu wa islamu. ó ń pààyàn lẹ́kún gan-an pé kí ló dé tẹ̀ fẹ́ sọ ìsìlámù dáwóró gbogbo omi ọbẹ̀ ìsìlámù ńlá ti gbọ́n dànù ọ̀ríjínà nìkan la fẹ́. àwọn tí wọ́n ń tàtẹ́ bí wọn bẹ́ẹ̀ bá dégbà alátẹ tó bá kún látòkè délẹ̀ ẹ lọ́ọ́ wò dáadáa tí kàtọ́ ń bẹ́ nù nǹkan tí a fi páàkì. tá a bá lọ́wọ́ àwọ̀ ọ̀ríjínà tá a mẹ̀sìn ṣe nìkan láṣẹ Islam àwa tá a sẹ́kù ń bẹ̀ bóyá lọ́lọ́run lè já wọ 25% tá a wá sí. àwọn èèyàn fẹ́ ṣàdúà gbogbo ọ̀nà tí wọ́n gbàgbọ́ pàrọ̀ lè fi bẹ́ẹ̀ lọ́hùn gbogbo ẹ̀ lábó lójú. ọ̀tọ̀ nígbà yá nẹ́bí ọ̀tọ̀ nígbà tiwa ètò tako Kùránì là ní í ṣe. ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share 10 times new page là ń lò ẹ bá mi share rẹ̀ jìnnà ẹ sì sí Ọlọ́run lára wọ Ọlọ́run ó sì sí Ọlọ́run lára tì í ẹ bá mi like ẹ comment ilẹ̀ Yorùbá ló kó wá jọ káwọn àṣetánì má ṣe tú wa ká káwa náà máa hùwà tí ò dáa ká lè gbádùn ara wa. ọ̀rẹ́ mi dáadáa Sheikh Jakmal nílùú Ìlọrin òun ló sọ̀rọ̀ ó ní bóyá ni mùsùlùmí lè wí ní ogun kan lásìkò yìí. Allah. àwọn kan jáde wọ́n bú gan bí ẹ ṣe máa bú èmi náà wọ́n bú gan wọ́n nírọ́ ló ń pa ẹ wá dá nǹkan kan lẹ̀kẹ́ jáde káwọ́ bẹ́ẹ̀ wín ni gbogbo wa la trust ara wa mọ́ sufi ò trust oní tàájúdù ò trust salafi ò trust sunna ò trust amadiya ò trust nasifa ò trust kọ̀ríbù gbogbo wa ẹ sì gbé àkídà náà wẹ̀ sì gé wa kélekèlé àwa tó ẹyọ kan mọ́ ẹnu wa ò kò mọ́. mo lè ka nǹkan mẹ́rin tàbí márùn táwọn traditionalists nǹkan ńláńlá tí wọ́n gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Allah. téèyàn máa wò pé how come kí ló fà ẹnu wọn cooperate. àwọn ẹlẹ́sìn Christianity kì í ṣe pé kò síjà láàrin àwọn náà bẹ́ẹ̀ tí wọ́n jàjà báyélé bàjẹ́ ó bàjẹ́ ẹnu àwọn Christian náà kò kí ni wọ́n fà tí ò ní fà ńgbà tẹ́nu wọn kò wọ́n à ní fẹ́ gbé oore kabì kan káwọn kan sọ pé ẹ má gbé lọ bẹ ọ̀tá Ọlọ́run ni wọ́n. Tinubu ni wọ́n pín ráìsì fún gbogbo àwọn àfáà àwọn kan sì kọ́nà rẹ̀ wọ́n láwọn nìkan lè ro àlìjánná tí ó jẹrẹ sí àwọn yòókù wọn máa lọ jẹ náà táwa lẹni iná ta lẹni àlìjánná. Allah. àwa gé gbogbo ẹ̀ kélekèle kọ̀ wá nítumọ̀ mọ́ bọ́ ọ bá rí yàn tí ń lọ ní títì tó fi tẹ̀sùbá àsápò mo lọ́mọ náà ni. àtàìmọye nǹkan jágbajàgba bẹ́ẹ̀ tá a ti fi sọ́ra wa dọ̀lẹ́ àsìní ìlànà sí تستعبد قلوبهم فطالما استعبد الإنسان إحسان فطالما استعبد الإنسان إحسان. àfààní sèrè tó o bá fẹ́ kọ́ ẹ̀mí àwọn ènìyàn ìwà ká قلوبهم. èpè èébú ìwà ìkà kò
kò lè change mind àwọn èèyàn. àṣìní ìwà rere mú bọ̀ ìwà rere ló lè fi convince àwọn èèyàn. Allah. ọ̀rọ̀ rere ló lè fi convince àwọn èèyàn. ìgbésẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló lè fi convince àwọn èèyàn. Allah. kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń lò yìí. àṣìní ìlànà sí tẹ́sítà bídí kùlù báwọn. tó bá lè máa ṣe rere fáwọn èèyàn bí àwọn ẹlẹ́sìn tí wọ́n ń lo communism lórí ẹ̀sìn yẹn Islam ló ní ká ṣe ìsìn bí ìgbà tá à ń ṣe communism. Allah. mathalul mu'minin fi tawadihim wa tarahimihim kamathali jasadin wahid. ayakumullah. Ànábì ní àpèjúwe mùsùlùmí sallallahu alayhi wa sallam. nínú kẹ́ẹ̀mà fi ta'atufihim wa tarahumihim nínú kẹ́ẹ̀mà ṣàánú ara yín kẹ́ẹ̀mà mójúkò fúnra yín kamathali jasadin wahid. Ànábì lè dàbí a single body tó jẹ́ pé tí àkàndún bá mú ìka ẹyọ kan ìka èékán bí ìka làkàndún mú ìka yẹn ó máa gbóná gbogbo ọwọ́ yẹn ó máa gbóná gbogbo ara ó máa gbóná orí ó máa gbóná ojú ó máa gbóná ó dìgbà tó bá tọ́jú èékán yẹn kí gbogbo ara ó tó fún ẹ lálàáfíà. Allah. ǹjẹ́ irú ẹsẹ̀ lẹ̀ mọ́ láyé bí nǹkan bá mú onísúfì kan àwọn kan ní kèfèrí ní ẹ má dá lóhùn ẹnìkan má yà sí bẹ́ẹ̀ tó bá fẹ́ ẹni tó bá fẹ́ tì mọ́lé kó múra dáadáa ó tún gba aládàá ni tó bá tì mọ́lé torí kèfèrí ni. Ibo la ti bá rú ẹ̀sìn eléyìí ibo la ti bá àṣìní ìlànà sí. tẹ́sítà bídí kùlù báwọn. fatọ́lá mọ́sá bàdálì ìsànà ìsànù. fatọ́lá mọ́sá bàdálì ìsànà ìsànù. Ànábì wa Muhammad sallallahu alayhi